ìṣèjọba àwa ara wa lẹ́ẹ̀kẹrin tá a mọ̀ sí Fourth Republic láwà báyìí lórílẹ̀‐èdè Nàìjíríà látìgbà tí a ti gba òmìnira láti ọdún 1960 wọ́n ní bọ́mọ ẹni ò bá bá tàn àbárọ̀bá sì ní bá bá tàn bẹ́ẹ̀ bá gbàgbé tàbí ẹ ti gbàgbé jẹ́ ń sáré ràn yín létí lọ́wọ́ ọ̀sán yìí láàrin ọdún 1963 sí 1966 náà ni a ní ìṣèjọba àwa ara wa alákọ̀ọ́kọ́ tá a mọ̀ sí First Republic ní 1979 sí 1983 láàrin ọdún mẹ́rin àwọn alágbádá ìjọba àwarawa tún gbilẹ̀ kó tó di pé ológun gbàjọba ní oṣù kejìlá ọdún 1983 láàrin 1992 sí 1993 gbogbo alámọ̀ ètò ìdìbò June 12 ohun tó ṣẹlẹ̀ lásìkò náà nígbà tó sì di ọjọ́ kọkàndínlọ́gbọ̀n nínú oṣù karùn-ún ọdún 1999 àwọn ìpè àtúnkí ìjọba àwarawa káàbọ̀ lẹ́ẹ̀kan sí fúngbà kẹrin lórílẹ̀‐èdè Nàìjíríà látìgbà náà ní gbogbo ẹ̀ ti ń lọ bó ṣe yẹ kó lọ gẹ́gẹ́ bí ìjọba àwarawa ṣùgbọ́n lẹ́yìn ọdún mọ́kànlélọ́gbọ̀n tí ìdìbò láti yan ààrẹ wáyé ní June 12 1993 léyìí tí àwọn lámẹ̀ tó ṣe àpèjúwe rẹ̀ gẹ́gẹ́ bí ètò ìdìbò tó dára jùlọ nínú ìwé ìtàn orílẹ̀‐èdè yìí títí dòní olónìí síbẹ̀ látìgbà náà ó dàbí ẹni wípé iná ètò ìjọba àwarawa ń jó àjò ẹ̀yìn tá a mọ̀ sí democracy lórílẹ̀‐èdè yìí ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ìṣèjọba àwarawa láì ní ìdánudúró láì sí ìdásí tàbí ìdìtẹ̀gbàjọba àwọn ọmọ ológun láti ọjọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù karùn-ún ọdún 1999 tó láàrin ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n yẹn 25 years yìí náà láti rí ìpààrọ̀ ìjọba tàbí ìgbéjọba kalẹ̀ lẹ́ẹ̀mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ Ọbásanjọ́ gbé fún Yar'Adua Goodluck píparí rẹ̀ ó sì ṣe kan sí Goodluck gbé fún Buhari gbé fún Tinubu ó dáa ṣùgbọ́n sí ìyàlẹ́nu kì í ṣe gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ló gbà pé à ń tẹ̀síwájú lóòótọ́ ó lè lọ́jọ́ lórí ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ṣe àkàwé ìjọba àrawa tá à ń lò yìí wọ́n ló dàbí ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n tí kò tí ì kúrò láròbó tó sì wà ní ọmọ àgbékọ́rùn roko ṣé bẹ́ẹ̀ lọ̀rọ̀ rí lọ́dọ̀ tiyín àti pé àwọn ènìyàn ń sọ ìrètí dànù nínú àwọn olóṣèlú nípa ìṣesí wọn àìní àròjinlẹ̀ àwọn ẹgbẹ́ òṣèlú láti fa ọmọ oyè tó dángájíá kalẹ̀ bílẹ̀ ìtaari lọ́dún 1993 tí SDP fa Abíọ́lá kalẹ̀ àìní bẹ́ẹ̀ sì ni òṣèlú dìbò kó o síbẹ̀ ìwà ìbàjẹ́ jíjayé alákátá àwọn tó wà ń pò lílo èròjà àlù láti dúnkokò mọ́ ẹgbẹ́ òṣèlú alátakò ìgbìmọ̀pọ̀ àwọn ẹgbẹ́ òṣèlú alátakò gan láti rí i pé èyí tó wà nípò gan ò ṣe àṣeyọrí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ abibili àwọn ìpèníjà yìí lọ́kàn ọjọ́kan ló ń wọ làkàdì pẹ̀lú ìjọba àwarawa tí a ṣe ayẹyẹ ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n aláìfomilà rẹ̀ lọ́sẹ̀ tá a lò tán yìí ẹ wò ẹ̀yin olùgbọ́ mi ètò Gbangbadekun tọ̀sán òní níkànnì New Cruise 92.7 FM àkórí ìjíròrò wa gan ni yóò dá lórí ọdún mọ́kànlélọ́gbọ̀n lẹ́yìn ètò ìdìbò June 12 ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ìtẹ̀síwájú ìjọba àwarawa ní Nàìjíríà ipa ẹgbẹ́ òṣèlú lára ìjọba àwarawa àti ipò tí Nàìjíríà wà ǹjẹ́ lórúkọ alámòjútó àgbà iléeṣẹ́ New Cruise 92.7 FM Ayọ̀ Nífádé àti olóòtú ètò Gbangbadekun Bámidélé Okùnọlá ni mo fi ń kí yín káàbọ̀ sórí ètò fún tọ̀sán yìí Adébọ̀wálé Ọláṣẹ́ni lórúkọ mi ẹ jẹ́ kí n ní ìdánudúró ráńpẹ́ lẹ́yìn rẹ̀ màmá ṣe àfihàn àlejò mi o ẹ kú kalẹ̀ lẹ́ẹ̀kan sí. tẹlọmọ túmọ̀ ọ̀rọ̀ yìí ẹ yanjú ẹ̀ kó yé wa. ẹ káàbọ̀ padà látòdì kejì ǹjẹ́ ta ni àlejò wa lọ́sàn-án yìí ẹ̀yin tẹ́ bá ń bá mi lọ lórí ẹ̀rọ káyélujára ó ṣeé ṣe kẹ́ ẹ ti mọ̀ wọ́n ó sì ṣeé ṣe kẹ́ ẹ ti rí fọ́nrán tá a pèlò ṣáájú ètò yìí onímọ̀ olóṣèlú ni wọ́n bó bá sì ní ẹnikẹ́ni tó kan ìtàn òṣèlú ní ìpínlẹ̀ Èkìtì bí kò báyìí tí ìmẹ́nubà ipa tí àwọn náà kó fún ìfẹsẹ̀múlẹ̀ ètò òṣèlú ìjọba àwarawa ìró àkọsílẹ̀ bẹ́ẹ̀ kò tí ì pé bẹ́ẹ̀ ni mo láyọ̀ láti sọ fún yín wípé àlejò wa ní alága nígbà kan rí fún ẹgbẹ́ òṣèlú APC lọ́lọ́ báyìí àwọn náà ni olùbádámọ̀ràn fún gómìnà ìpínlẹ̀ Èkìtì lórí ọ̀rọ̀ òṣèlú àti ìbáṣepọ̀ ẹlẹ́gbẹ́-jẹgbẹ́ olóyè gíga Jídé Àwẹ́ bá mi mo bá yín lóyè mo pè yín lórúkọ ẹ káàsán sà ẹ káàbọ̀ sórí ètò Gbangbadekun. olóòtú ẹ kú lé o ìṣeun sà ẹ̀yin èèyàn wa ní gbogbo ìpínlẹ̀ tẹ́ ti ń gbọ́ wa àjíǹde ara máa jẹ́ àsìkò ọdún èyí. ẹ ṣeun àmì ẹ̀ pọ̀
láì fi àkókò ṣòfò láì dènà pẹnu láì bòpò lọlé olóró ẹ jẹ́ kí a bẹ̀rẹ̀ sí ní ṣe láwẹ́láwẹ́ báyìí bí a bá ń sọ̀rọ̀ nípa òṣèlú olóṣèlú ìjọba àwarawa mo mọ̀ yìí pé ẹ̀yin náà ẹ ti wà lágbọ́n òṣèlú ilẹ̀ ti ta sí irúfẹ́ èèyàn wo gan là ń pèlú lóṣèlú kí ni àwọn àmúyẹ tá a lè rí tá a fi mọ̀ yìí pé olóṣèlú lẹni yìí gan ṣé àwọn tó ń pẹ́gbẹ́ òṣèlú jọ ni ṣé àwọn tí ń múra sílẹ̀ fétò òdìbò ní àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gẹ́gẹ́ bí ìwòye tiyín o ta là ń pèlú lóṣèlú. olóṣèlú jẹ́ olólùfẹ́ ìlú tó ń fẹ́ kí ìtẹ̀síwájú kó máa ṣẹlẹ̀ tó sì jẹ́ lógún láti rí i pé òun fi taratara sí ìlú àbágbègbè tó bá bára ẹ̀. àwọn gbàpótí wà àwọn èèyàn ń ṣe olóṣèlú tó bá ti wá tọ́lọ́run bá wọn ṣe tán rápótí gbé bó ṣọdún mẹ́rin ni bó ṣọdún mẹ́jọ ni tó bá ti ṣe tán ẹ̀ tún rí wọn mọ́. ṣùgbọ́n àwọn olóṣèlú là ń pè ní àwọn talẹ́mulé tó jẹ́ pé ilé yẹn náà wà tó ti ń kẹ́gbẹ́ jọ tó ń ṣe gbogbo ètò tó yẹ kán ṣe tó nífẹ̀ẹ́ ìlú. ẹ̀yin á rí i pé ìgbà kan wà tẹ́yìn mẹ́ńsàn wọ̀n tẹ́ ti sọ lẹ́ẹ̀kan pé ìgbà tó lógún wà lórí ìjọba yẹn òṣèlú ń lọ àwa tó ń ṣòṣèlú ń ṣe àwo ń ṣàwo ṣùgbọ́n ọ̀gbẹ̀rì ò mọ̀ àwọn tí ò mọ̀ nípa ètò òṣèlú á rò pé òṣèlú fi gbogbo títà jókòó nígbà táwọn ológun wà yẹn kò rí bẹ́ẹ̀ ìyẹn ló fi máa ń jẹ́ pé gẹ́rẹ́ tó lógún bá ti ní á bẹ̀rẹ̀ ètò òṣèlú báyìí o kò tẹ̀ ní pé wákàtí 24 àti kóra wa jọ torí pé a fìgbà kan fòdé lẹ̀ láwàtà jólóṣèlú so òṣèlú jẹ́ ẹni tó nífẹ̀ẹ́ ìlú tó dẹ̀ ń fẹ́ kí nǹkan dáadáa kó máa ṣẹlẹ̀ nínú ìlú yẹn ṣùgbọ́n àmúlùmálà wà láàrin olóṣèlú àti gbàpótí nǹkan tó bá máa gbà ní táìmù tó bá fẹ́ gbé yẹn ni tó bá sì ti rí a gbé tí ò bá rí a tún jáwọ́ kúrò ṣùgbọ́n olóṣèlú òun kúrò nílé kì í kúrò nídìí àpótí kì í kúrò níbẹ̀. ṣé ẹ wá gbà pé púpọ̀ nínú àwọn adarí tá a ti ní sẹ́yìn tí ètò ìjọba warawa tí wọ́n ti lórí ọ̀fẹ́ láti lo sáà kan tàbí mìíràn lágbọn òṣèlú ṣé àwa lè pọ̀ ní gbàpótí àbò lóṣèlú tá a bá ní ká wo bí orílẹ̀-èdè nàìjíríà ti rí lọ́lọ́ yìí. gẹ́gẹ́ bó ṣe sọ gbàpótí wà ó ní gbórúkọ wọn ju ibi tó ti gbọ́ ọmọ yẹn ṣùgbọ́n olóṣèlú tó yẹ pé iṣẹ́ ìlú ní ìlú ẹ̀ irú àwọn yẹn la lè máa sọ pé socio engineer ibi tó bá yẹ kí nǹkan pàtàkì ó wà nílùú àwọn ló máa jókòó tá a máa jíròrò tó bá ṣe pé ká gbé wá sísàlẹ̀ pátápátá irú àwọn bíi eléyìí ẹ máa rí wọn lọ́dọ̀ ọba àbáwọn ìjòyè wọ́n máa bá wọn fikùnlukùn tí ìpàdé ńlá kan bá wà láàrin ìlú àwọn lè máa rí ńbẹ̀ tó máa jókòó tó à ń dẹ̀ máa ṣe. àwọn tó tún jó lóṣèlú pàtàkì tí wọn kì í gbójú síta làwọn òǹkọ̀wé wọn tó ń kọ̀wé nípa bóṣèlú ṣe máa rí àti bọ́jà ọ̀la àdúgbò àtàgbègbè kan ṣe máa dá olóṣèlú náà ni wọ́n torí wọ́n mọ̀ bí nǹkan ṣe rí lánàá wọ́n dẹ̀ mọ̀ bó ṣe rí lénìí wọ́n á tún máa plan pé bó ṣe máa rí lọ́la so iṣẹ́ olóṣèlú òun ṣiṣẹ́ kan tó ń stop wọn ń resign yẹn o lè sọ pé o ṣòṣèlú débì kan pé o rìtáyà pé o ti fẹ̀yìntì rárá o àṣejọjọ́ ọkú ni. ní báyìí mo fẹ́ kí ẹ̀yin àgbàlẹ̀ sọ pé bọ́mọdé bá ṣubú àwòwájú bí àgbà bá ṣe bẹ́ẹ̀ tó ṣubú àwẹ̀yìn wò nígbà tí à ń gbìyànjú láti fèjì kẹta kétò ilé dúró mo bójú wò mo rí pé láti ilé ẹ̀kọ́ girama àbí láti kékeré gan lẹ ti lajú sóṣèlú tó sì gbà pé nígbà tí ẹ ti wà nílé ẹ̀kọ́ girama gan arígbọ́ àríkà a sì rí ẹ̀rí máa jẹ́ mi sọ pé ẹ wà lára ọmọ ẹgbẹ́ Awólọ́wọ̀ Vanguard tó jẹ́ igun ọ̀dọ́ ẹgbẹ́ òṣèlú UPN nígbà náà. tí ẹ jẹ́ olórí ti ẹ̀ka agbègbè mi. fún ìdí èyí mo mọ̀ pé ẹ ti ní ìrírí lọ́pọ̀lọpọ̀ nípa ìgbésí ayé àwọn bàbá olóṣèlú gbani ẹ mọ̀ bí wọ́n ṣe rí kí ni àfijọ́ tàbí ìyàtọ̀ tó wà ń bẹ̀ fún tayé òde òní. ìyàtọ̀ tó wà ń bẹ̀ ó pọ̀ àfijọ́ dẹ̀ wà nǹkan tó jẹ́ kí ìyàtọ̀ wà ń bẹ̀ ni pé
ìfarasìn àti ìfaraṣiṣẹ́ táwọn yẹn ní àwọn ayé òde òní òní. àfijọ tó wà ń bẹ̀ ni pé àwa kan wà tó kọ́ lọ́wọ́ wọn tá a kọ́ ẹ̀kọ́ òṣèlú lọ́wọ́ wọn. àwa yẹn tó dà tá a wọ̀ láti ìgbà yẹn tá a dẹ̀ ṣì wá ń sìn àwa là ń fi yé àwọn sìn. nígbà yẹn ètò wà a ti mọ̀ pé nǹkan báyìí ló máa ṣẹlẹ̀ tí bàbá bá ti sọ̀rọ̀ nǹkan tí bàbá sọ ó gbúdọ̀ désàlẹ̀ òun la dẹ̀ máa fi ṣe. ṣùgbọ́n gbà táwọn ará bídé wọ́n á ní bàbá ní pé ò sí mọ́ o kò sí pé bàbá ní pé o ibi tán ti kọ́kọ́ bẹ̀rẹ̀ nìyẹn. bẹ́ẹ̀ tá a bá ti ṣe bó ṣe yẹ ká ṣe kò lè rí bó ṣe yẹ kó rí. so ìyàtọ̀ wà dáadáa ṣùgbọ́n àfiwé dẹ̀ tún pọ̀ tó jẹ́ pé irú ìgbà tí action group wà àwọn yẹn dúró ṣinṣin lórí ẹsẹ̀ wọn kò sí pé ẹ̀ ń sá kiri nínú òṣèlú tàbí pé ẹ̀ ń kúrò níbì kan ẹ̀ ń bọ́ síbì kan. ìgbà tó yá tá a di UPN láwa ẹgbẹ́ ìtẹ̀síwájú àwọn Afẹ́nifẹ́re bọ́n ṣe ń ṣe nígbà yẹn àwọn kan ṣì wà tó mọ̀ ń ṣe bẹ́ẹ̀ wọ́n á dúró lérí òótọ́ ìyẹn náà fún máa ń rò ń gbà náà wá lẹ́gbẹ́ awo ni wọ́n ń ṣẹgbẹ́ awo ẹgbẹ́ ọmọlúàbí tó dúró lérí òótọ́ tó dẹ̀ mọ bí ó ṣe yẹ kétò rí tó mọ̀ pé ó yẹ ká ṣètò láàrin ìlú. àwọn tó fẹ́ lọ sílé ìwé kan rí lọ wọ́n dá ilé iṣẹ́ sílẹ̀ ilé iṣẹ́ tó ń dálẹ̀ láàrin 1953 títí da 1979 rolling up to 1982 sí ìjọba ìtẹ̀síwájú gbilẹ̀ ní ìwọ̀ oòrùn ilẹ̀ Nàìjíríà àwọn ló sì wà lẹ́yìn àwọn ló sì ń powó fún wa àwọn ló ń ṣe nǹkan mèremère ètò ọ̀kọ́ ọ̀fẹ́ tí progressive dá sílẹ̀ láti 1955 òun náà ló sì wà o a kàn ń kọ́ tí ebè yẹn ni a tú ebè yẹn rárá so ìyàtọ̀ tó wà ó wà àfiwé tó dẹ̀ jẹ́ kó wà ó wà ṣùgbọ́n ṣe rí àwọn tẹ́ ẹ dárúkọ lẹ́ẹ̀kan yẹn àwọn oníkakí àwọn ló bà ètò òṣèlú jẹ́ ìbá ti fọkàn balẹ̀ ju bá a ṣe wà lọ pẹ̀tẹ́lẹ̀ tó burú jù nínú gbogbo ẹ̀ àwọn ara wa náà la lọ ń pè wọ́n jẹ́jẹ́ náà jòkó tiwọn tá a lọ sọ fún wọn. pé báyìí ló ti rí. pé ẹ máa bọ̀ nígbà wọn bá ti gbàpò tí ò lọ sí bí mo ṣe fẹ́ inú á bí mi mi ò ní lè dúró di ìgbà tèmi ọdún 4 ni ọdún 8 ni tá a bá dúró à á ṣe ṣùgbọ́n àwa ló ń lọ pè wọ́n ẹ̀yin oníkakí ẹ máa bọ̀ o àwọn arábí ti ń ba nǹkan jẹ́ o ẹ máa bọ̀ o ẹ tún wá gbàjọba o nǹkan tó ṣẹlẹ̀ láti 1966 ní Nàìjíríà títí di ìgbà tó lọ́ndẹ̀ tó dẹ̀ ṣe tí ó kó wọn níjànú díẹ̀ láti ọdún 15 sẹ́yìn tó jẹ́ pé ètò ìgbàjọba ológun tipátipá ó ti kùtà kì í ṣe ní Nàìjíríà nìkan ó ti kùtà all over the world ìyẹn la dẹ̀ ń gbàdúrà pé kọ́lọ́n má jẹ́ kí a ṣe ọ̀yọ̀yọ̀ kí ewu ìgbà ìrọ̀rùn kó má wù wá ká dúró ti ètò ìjọba tiwantiwa nígbà tó bá pẹ́ àwọn kùdìẹ̀kùdìẹ̀ tó wà ń bẹ̀ á kúrò. ẹ ní tí n bá gbọ́ yín yékéyéké bí ẹ ti ń bọ̀rọ̀ lẹ́lẹ́ẹ̀kan ẹ mẹ́nuba àwọn àgbékalẹ̀ ẹgbẹ́ òṣèlú pàápàá jùlọ eléyìí tó gbajúmọ̀ lápá ìwọ̀ oòrùn orílẹ̀-èdè Nàìjíríà bí àwọn ètò tí àwọn ẹgbẹ́ òṣèlú là kalẹ̀ láti máa ṣe tí a sì mọ̀ wọ́n mọ́ gẹ́gẹ́ bí ideology ó túmọ̀ sí pé àwọn ẹgbẹ́ òṣèlú ní ipa pàtàkì àti kó fún ìfẹsẹ̀múlẹ̀ ètò ìjọba àwarawa. bẹ́ẹ̀ni ẹgbẹ́ olóṣèlú ló dàbí téèyàn bá fẹ́ lọ láti bíbá ìsìlú mi mọ́tò ló máa wọ̀ ká jẹ́ kó yá ẹgbẹ́ olóṣèlú ni òun ló dàbí agbẹ́bọdọ́rùn torí ní Nàìjíríà láyé òde òní kò tí ì sí pé èèyàn kan lè gbapò tí láì jẹ́ pé inú ẹgbẹ́ òṣèlú ló ti gbé so ẹgbẹ́ òṣèlú yẹn la máa wà lẹ́lẹ́kùnjẹkùn káàdẹ́ gbé ètò wa kalẹ̀ ètò nǹkan tá a fẹ́ ṣe fáwọn aráàlú ètò nǹkan tá a fẹ́ ṣe fáwọn aráàlú yẹn náà máa rí tó fi máa dìbò fún wa so ẹnìkan ò lè dá dúró kó sọ pé òun ò wà nínú ẹgbẹ́ kankan kò ní possible ẹgbẹ́ òṣèlú yẹn ló máa jáde síta tá lọ máa sọ fáwọn èèyàn ẹ dìbò fẹ́gbẹ́ wa nígbà téèyàn bá ń tajà ni mo gbọ́jà mi dé ẹ bá mi rà á tó bá ti ń ṣe yẹn tálákà jègbè náà ń ṣe tiẹ̀ bẹ́ẹ̀ tí gbogbo wa ń ṣe gbà tó bá dọjọ́ ìbò eléyìí tó bá wo àwọn èèyàn ló máa dìbò fún so ẹgbẹ́ òṣèlú ni òun ló ń ṣe ìpolongo. àti àbá wò ó a rí i pé ohun tó bí ìjọba àwarawa tí a ṣèrántí ẹ̀ ní June 12 yìí ó ní ṣe pẹ̀lú ìkópa ẹgbẹ́ òṣèlú àti ìdúrólẹ́sẹ̀ wọn méjèèjì tí wọ́n fi fa ẹni tó dángájá tó sì jẹ́ pé látìgbà náà àti ìfẹ́ rí ètò ìdìbò
tó mọ́yán lórí tó eléyìí tó wáyé ní 1993 yẹn ṣùgbọ́n àwọn èèyàn sọ wípé bí ẹgbẹ́ òṣèlú nígbà náà bí ò bá dúró dáadáa wípé àti ẹ̀ lè rí wọn ní fún Abíọ́lá gan láyé àti tayọ nínú ètò ìdìbò abẹ́lé tó sì wá jẹ́ pé oníkálukú ń pariwo pé Abíọ́lá lọ́tún Abíọ́lá lósì ẹ̀yin àgbà sì sọ pé àìṣedéédé ara ayé ló mú ní rántí ara ọ̀run ǹjẹ́ ẹ̀yin wá gbà wípé àwọn tó ń ṣe àwọn ẹgbẹ́ òṣèlú àsìkò yìí gan wọn ò fẹ́ létò láti fa olùdíje tó dángájíá tí ó mú àyípadà tá à ń lépa. wọ́n létò ṣe rí SDP àti Abíọ́lá tẹ̀ ń gbọ́ yẹn àwọn èèyàn ló wà lẹ́yìn oro tó rò fi ké Abíọ́lá ò dánira ẹ̀ SDP ò dánira ẹ̀ àwọn èèyàn ló wà àwọn èèyàn ló takú ńgbà tó ń gbé èsì ìdìbò yẹn síta pé wọ́n gbọ́dọ̀ gbé síta ní mo yọ oṣù tó gbà lọ́wọ́ Abíọ́lá nìkan ni kò rí bẹ́ẹ̀ àgbájọ ọwọ́ la ń pè lóṣèlú tó àdúró lẹ́yìn ẹni tó bá tì síwájú bẹ̀tẹ̀ ẹni tó tì síwájú gbọ́dọ̀ láyà ó gbọ́dọ̀ jẹ́ni tó lè sùn ní gbangba lọ́yẹ́ ó lè gbọ́dọ̀ láṣẹ òbúra ìwọ̀n yìí làwọn ẹgbẹ́ òṣèlú máa ń rí lára ẹnìkan tó bá tì lẹ́yìn láyé òde òní wọ́n pọ̀ jáǹtìrẹrẹ tó ń rí bẹ́ẹ̀ tó jẹ́ pé wọ́n lè dúró tì wọ́n ṣùgbọ́n èèyàn pọ̀ èrò ti pọ̀ jù èèyàn wọ́n ṣóńgẹ́ èèyàn wọ́n ṣùgbọ́n èrò pọ̀ nínú àwọn èèyàn tó wọ́n yẹn láti máa ń fa ẹnìkan kalẹ̀ tó bá rétò ilé ìta ń ṣe lọ ìbáyìí kéèyàn kan tó lè yarí kó sọ pé èmi ló kàn ó nìkan tó gbẹ́kẹ̀lé ó láwọn èèyàn lẹ́yìn òun ló fi sọ bẹ́ẹ̀ nígbà tí Abíọ́lá ń sọ pé òun ò gbà ẹ gbọ́dọ̀ gbé èsì ìdìbò yìí jáde lọ́jọ́ sí yẹn kì í ṣe òun nìkan ló ń sọ àwọn ọ̀pọ̀ ènìyàn ló ń sọ ṣùgbọ́n tó wá wà ń bẹ̀ ni pé àwọn kọlọ̀rọ̀ sí èèyàn náà pọ̀ Abíọ́lá fi ikún àtàparò ó fi sábẹ́ aṣọ ó ń gbin àgbàdo ìyẹn ló jẹ́ kó rí bẹ́ẹ̀ ó kàn jẹ́ pé àwọn èèyàn ń sòótọ́ lẹ́nu ọjọ́ mẹ́ta yẹn mo rí igbákejì ẹ̀ nínú election yẹn òun náà jókòó kàkàkà síbi tó ti ń sọ̀rọ̀ June 12 mo ní ọjọ́ ìdájọ́ ó là ó adùn gan ni. ọ̀rọ̀ kí bẹ́ẹ̀ ṣe ẹ fẹ́ bá wa là kí ni nǹkan tẹ́ ẹ rí tẹ́ fi sọ bẹ́ẹ̀. nǹkan tí mo rí pọ̀ ṣe bí orí pé a máa ná sí election yẹn a sọ orí pé a sì máa sọ on June 12 we stand on June 12 we stay láṣìwà tígbàkejì tó gbàpò tí nínú ìjọba yẹn tó ti di mínísítà àwọn aráabí ṣé ó yẹ bẹ́ẹ̀ so alẹ̀ dídà ó pọ̀ nínú òṣèlú ọ̀tẹ̀ tẹ̀m̀bẹ̀lẹ̀kun ó pọ̀ nínú òṣèlú tó bá sì ń lọ nínú òṣèlú tó bá máa wẹ̀yìn wò àwọn tó rò pé ń tẹ̀lé ẹ wọ́n ti lè kọjá lọ ó rí bẹ́ẹ̀ láti gba ìwáṣẹ̀ ni kì í ṣèṣin ló ṣẹ̀ rí bẹ́ẹ̀ mọ́ pé à ń dìná èèyàn à ń betray à ń parọ́ mọ́ ni à ń ṣe ìwọ̀nyí kì í ṣe ní ló bẹ̀rẹ̀ níbo tó bá lọ sínú ìwé mímọ́ wa méjèèjì ó wà ń bẹ̀ ẹni tó gbẹ́kẹ̀lé tó fi ṣakápò tó dójú ibi tó yẹ kí ọ̀rọ̀ dé tó sọ pé òun mọ̀ ẹ́ rí kí náà ń pè yẹn so bó ṣe wà nìyẹn Ọlọ́run nìkan ló ń ṣọ̀yàn lọ́wọ́ abínú ẹni tó èèyàn wọ̀. ṣé àwa lè sọ wípé òṣèlú ìgbà yẹn ó dáa jù léta nítorí àwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ní èrò wípé ó dàbí pé iná ìjọba àwara wa ń jó àjò rẹ̀yìn. kò sígbà tètè òṣèlú ò dáa ẹ jẹ́ kí n sọ yẹn fún yín kò sígbà tètè òṣèlú ò dáa torí tó bá wo 1993 náà síbi tá a wà yìí tó jẹ́ ṣé 25 years. 25 years 31. àwọn náà tó ṣe láti gbà yẹn náà wọ́n sì wà àwọn náà ló tún wá di ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí tí o bá ń rò pé ètò òṣèlú pé gbà kan yájú gbà kan lọ nǹkan tó ń back up ètò òṣèlú ní àwọn àgbéléṣe nǹkan tó ń pilẹ̀ táwọn ògbẹ́ òṣèlú ṣe ń gbà tán déjọba. party ideology kan nù. party ideology àti manifesto àti nǹkan tó ń rẹ́dì láti ṣe nǹkan tó ń bá wa jà báyìí tí gbogbo wa fi ń sápàlàpàlà kiri ni pé ètò ọrọ̀ ajé wa ò dáa ó ti bàjẹ́ tóṣèlú bá dúró lérí ètò ọrọ̀ ajé tó dáa kò sẹ́ni tó máa rántí pé òṣèlú kan wà jùgbà tó bá fẹ́ dìbò so nǹkan tá a bá kọ́kọ́ ṣe ní orílẹ̀-èdè
táwa kan dẹ̀ ti ń pariwo látọjọ́ tó ti pẹ́ ni pé ó yẹ ká ní pọ́lísì pé báyìí là á ṣe máa ṣe nǹkan. Ìwọ débẹ̀ wàá tẹ̀lé òfin, èmi débẹ̀ màá tẹ̀lé òfin, òun débẹ̀ á tẹ̀lé òfin, ṣùgbọ́n oníkálukú ló ń mú tiẹ̀ wá láti ilé. Ìyẹn ló wá jẹ́ kó rí bálabàla bó ṣe rí. láti kí ohun tí ẹ sọ lẹ́yìn nítorí ìbéèrè tó kàn náà ni tí mo fẹ́ mẹ́nubà náà nìyẹn pé tá bá wo orílẹ̀-èdè Amẹ́ríkà Republican ní ideology tiẹ̀ Democrat ní tiẹ̀ bẹ́ẹ̀ sì ni bàbá dìde orílẹ̀-èdè China àwọn Communist Party náà àwọn náà ní tiwọn ṣùgbọ́n dàbí pé oníkálukú àwọn olùdíje ló ní èrò tiẹ̀ tí ń lépa tó yàtọ̀ sí ti tẹ́gbẹ́ òṣèlú òní. ibi mẹ́tẹ̀ẹ̀ta tó dárúkọ yẹn ló ní kan gbòógì tí ò sẹ́ni tó gbúdọ̀ wá táwa yí padà. láti fọwọ́ padà lójú. èsì tá a bá rí pé ṣe education ni ètò ọ̀kọ́ ọ̀fẹ́ ni báyìí la ṣe máa ṣe ètò ọrọ̀ ajé ni báyìí la ṣe máa ṣe ètò ọ̀gbìn ni báyìí la ṣe máa ṣe tí gbogbo ẹ ti wà nínú constitution. Party lè ní ideology tiẹ̀ a máa revolve round ilé tí constitution ti gbé kalẹ̀ yẹn tí wọ́n pé kò sẹ́nìkan tó gbúdọ̀ débẹ̀ kó fọwọ́ pa lójú. ìyẹn ló fi ń rọrùn nígbà tí Democrat bá gbàjọba ní America immediately àti adjust. That should be a national policy. nǹkan tá àti ìní nìyẹn tó jó Àjàyí Àìná bá ti ń bọ̀ nílé náà máa mú policy tí wọ́n dá níbí. ìkan gbúdọ̀ wà gbòógì nínú agbo ilé yìí o téèyàn bá ti ọmọ ọdún 18 kò gbúdọ̀ fẹ́yàwó kò dẹ̀ gbúdọ̀ lọ́kọ. tó bá ti jẹ́ òfin tí gbogbo agbo ilé yẹn ń ṣe ẹni bá sì wù kó lọ máa ṣe léè tó wù ìgbà tó bá pọ́ ọmọ ọdún 18 àbọ̀mọ 30 ọdún ni kó tó mọ́kọ wálé. tíyẹn bá wà àìsófin ni gbogbo ségesège tẹ̀ ń wò ń lẹ̀ tó fi wà ń bẹ̀. ok jẹ́ kí n ṣàpẹẹrẹ kan fún ẹ between 2014 and 2018 mo wà lágbègbè kan mo wá sọ fún àwọn ọmọ tó wà bẹ́ẹ̀ mo ní àwọn ọmọ skul ló wọ aṣọ kan yìí skul tó wà ní ìlú mi wọ aṣọ kan náà eléyìí tó wà níbi kejì wọ aṣọ kan náà mo ní báwo náà ṣe fẹ́ dá wọn mọ̀ àwọn ní mọ́lẹ́tò tuntun tí olórí gómìnà wa tó ṣe gbédè ni mo ní kò dáa wọn ló ti dálé aṣọ sílẹ̀ tá àti máa ṣaṣọ yẹn mo wá rẹ́rìn-ín mo ní tó bá ṣọmọ ẹ̀ ló sọ̀ sí ìdí ẹ̀ nígbà tó kúrò nínú ìjọba ọdún 4 ó pé ọdún 8 ó pé mo ní tó bá ṣàkọ́bí ẹ̀ ló gbàjọba lọ́wọ́ ẹ̀ mo ní yúnífọ̀mù ló kọ́kọ́ máa stop tó máa túká tó máa eradicate tí school wa padà sí policy tíjọba fi bẹ̀rẹ̀ education mi ò sọ jù yẹn lọ gbàrà tí olóṣèlú mìíràn débẹ̀ tó gbàjọba lọ́wọ́ ẹ̀ nǹkan tó kọ́kọ́ ṣe nìyẹn ìkan nínú àwọn tí mo sọ̀rọ̀ fún wa bí mi wọ́n ní ṣé mo lálàá ni mo ní rárá òfin ti wà gbogbo nǹkan tẹ́ ẹ rí tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà lé ní àìsófin ni tó bá yẹ pé à ń tẹ̀lé òfin orílẹ̀-èdè ni ká dẹ̀ ṣe bó ṣe yẹ ká ṣe kò ní sí gbogbo pálapàla tó wà ńlẹ̀ dẹ́bi méjèèjì tẹ́ dárúkọ China àwọn Chinese àti gbogbo àwọn ẹ̀wọ̀n lófin gbogbo nǹkan tá à ń ṣe nílẹ̀ tá à ń fọwọ́ pa ojú ìdá ìjọba ẹ̀ kò sẹ́ni tó lè dánwò ní China ó máa rá sí ni kò sì sẹ́ni tó máa béèrè torí ó ti rúfin even America bẹ́ẹ̀ ṣe ń pè ní freedom land tó wọ́n lófin o tó o bá ṣe nǹkan tí ò yẹ kó o ṣe ní America you will face the music bẹ́ẹ̀ tí bí níbo ló fi hàn wá. ẹ jẹ́ ń wá bí yín báyìí sá ẹ ṣé ẹ rò pé àwọn olóṣèlú ń ṣojo láti ṣe àgbékalẹ̀ ètò àátọ̀ ni àbí àìfẹnukò oríṣiríṣi ẹgbẹ́ òṣèlú. amúkún wọ́n lẹ́rù ẹ̀ wọ́ ó lókè lẹ́ ń wò ó lé ẹ̀wò sàlẹ̀ 1960 or before 1960 ni ilé ìtànsọ yìí ti bẹ̀rẹ̀. ẹ ṣe àwòsàn. kò sígbà kankan tá a lófin kan tá à ń tẹ̀lé. àlófin tọdún 1999 tá à ń múlò ilé ìtàn ṣàtúnṣe sí. níbo ṣé wàá tèmi ló ṣá lọ́wọ́ sí ẹnìkan kan jókòó nínú yàrá ẹ̀ wúrúwúrú ó kọ̀ǹpáìlì òfin olófin nìyẹn ó lọ́jọ́ tá a bá jọ jókòó ókè níbí o ní state kọ̀ọ̀kan o ẹ lọ ní state police níbi báyìí o èrò ọrọ̀ ajé ẹ lófin láti wakùsà ṣùgbọ́n percentage owó tẹ bá rí ń bẹ̀ á wá sí center eléyìí tó bá kù á wà ní state tẹ̀tí ń lò tó fi bá wà bẹ́yẹn tá a dẹ̀ ń tẹ̀lé òfin òfin dẹ̀ ní kò lè lo ara ẹ̀ ènìyàn ló ń lo òfin táwọn tó ń lo òfin yẹn tán bá ti dúró tó ti di nǹkan mímọ̀ pé ẹ lè ṣe báyìí tẹ́ ẹ bá ti ṣe báyìí ìjìyà ṣe báyìí ló máa tẹ̀lé
oníkálukú asúnrakì wọ́n ń gbé èèyàn pa àṣàdé dúró lọ́jọ́ kan wọ́n á rọ́ọ̀bù ní báǹkì wọ́n á ṣe ibi tẹ́ ti gbọ́ ọmọ yẹn náà lẹ́ ti gbọ́ ọmọ ibi tẹ́ ti gbọ́ yẹn ni kò ní sí pé àwọn tó wá sí kẹrẹ lọ́sẹ̀ ọjọ́ kan tán ṣe báyìí o tán ṣe báyìí o tán ṣe báyìí a rí wọn mú o ìjìyà báyìí ni ó wà fún wọn o kọ́ńdẹ̀ ṣe tí ìjìyà bá wà fún òfin ẹni bá ti rú òfin tí ìjìyà wà fún kò sẹ́lòmíràn tó máa dánwò ṣùgbọ́n kò sófin kò dẹ̀ sí ìjìyà fẹ́ni tó bá rú òfin ìyẹn ní gbogbo nǹkan tá à ń ṣe yìí ìyẹn lẹ́nìkan fi gbéra gàdà ta ni nígbà tèmi ò ìkan báyìí ni mo fẹ́ kó ṣẹlẹ̀ á dẹ̀ máa ṣẹlẹ̀ ṣùgbọ́n ọjọ́ tó bá ti kúrò ńbẹ̀ tán ọjọ́ yẹn lẹ ti gbúrò ẹ̀ mọ́ ẹ̀ gbọ́ green revolution ẹ̀ ń gbọ́ kinní kan ṣó ṣe yẹ kébi máa pa wá no ṣó yẹ kébi máa pa wá tó bá rin àárín Ìkẹrẹ́ sí Ìsẹ̀ lọ́tún ló sì particularly lọ́tún mo dúró ńbẹ̀ lọ́jọ́ kan mo wò títí ẹkún gbọ̀n mi ní poultry tó wà ńbẹ̀ tán kọ́ sínú igbó yẹn tó dẹ̀ wà ńbẹ̀ bẹ́ẹ̀ ará Ìkẹrẹ́ ò rí adìyẹ jẹ àwọn ará Ìsẹ̀ náà ò rí facility sì wà nù bẹ̀ yẹn tó jẹ́ pé ó lè bọ́ gbogbo state àwọn ẹ̀nà tó ń ṣe lọ àbí dáàmù kan tó wà ńbẹ̀ yẹn tó ti ń ṣe látijọ́ ẹ̀ ọmọ tó bí ńgbà tó ti ń ṣe ó ti níyàwó ó ti lọ́kọ wọn parí ẹ̀ ṣe rí gbèsè ayé tá à ń gbé mo sọ́ọ̀rì láti sọ kò sí institution kankan tó wà ní country tó ń function irọ́ ni gbogbo wa ń pa sà ṣé ìgbòlè irọ́. ṣé àìmọ̀ ìṣèjọba àwa ara wa ń lò ní àbí àìlè ṣe àtúnṣe lè ta fẹ́ gan ta ṣiṣẹ́ fún wa. jẹ́rìí wọ́n ní ọwọ́ yéye àsọ̀lédè Èkìtì àwọn ọwọ́ yéye lẹ́jà kan sáré akànlérè lẹ́sẹ̀ ṣùgbọ́n ọwọ́ ẹ̀ pọ̀ jù ibi tí èèyàn mẹ́wàá wà táwọn méje táwọn mẹ́ta ni wọ́n máa gbé sókè táwọn méje ń fa lulẹ̀ ṣé nǹkan lè dúró nílùú bẹ̀ so kì í ṣe pé a lè ṣe nǹkan tó dáa ṣùgbọ́n gbà tó pẹ́ ní méjì yẹn náà ti try títí tí ò bọ́ sí ibi mo ti gbọ́ pé if you can't beat them you join them ara wàhálà ta ní káàkiri nìyẹn kò sí kankan tó ṣe wá tá a bá sọ pé nǹkan báyìí o a máa ṣe ò tí gbogbo wa dé agree tá a dẹ̀ ń ṣe bó ṣe ẹ̀ka ṣe yìí kó má sí pákáleke gbìyàn nǹkan máa move. even constitution ilé ètò sọ tí mo sọ pé ẹnìkan kàn jí láàárọ̀ ló kọ́ yẹn ó dà ṣùgbọ́n àwa táwọn operate constitution yẹn ń kọ́ nǹkan tá a gbàgbọ́ lọ sí àwọn institutions wa bó ṣe ní expect kó béèrè question nìyẹn gbogbo institutions tá a ní èní báyìí gbogbo wa la gbàṣọ funfun sọ́rùn àti lọ yídì àti pé ewúrẹ́ jẹ àti pàgùtàn jẹ ǹjẹ́ àgbà nǹkan tá a torí ti bẹ́ẹ̀ tá a pàgbò ǹjẹ́ àgbà gbọ́ àwọn kan sì máa rọ́ọ̀bù lálẹ́ sáàárọ̀ ọ̀la wọ́n lọ yídì o churches tẹ bá rí nǹkan tó ń ṣẹlẹ̀ ń bẹ̀rù abàyè ẹnu ọjọ́ mẹ́ta mo rí àwọn kan wọ́n fògùn búra pé tí wọ́n bá ti máa ṣe díì tí wọ́n bá ti máa dalẹ̀ mo ní ìjà àwọn èèyàn á gbà wọn ò ní gbọ́ báyìí bẹ́ẹ̀ ọ̀tọ́ náà dẹ̀ ń ṣe so a ti yà lọ́nà tó jẹ́ pé a mọ̀ kéèyàn tún kúrò lọ́nà tí ó mọ̀ ṣe mọ̀ pé gbó nìyẹn this is our problem how can you think ní Ìkẹrẹ́ láti jọ tó bá gbin kòkó sínú òkúta ó máa wù á máa so tegbòtegbò where are those cocoa today where are they ẹnì ọjọ́ mẹ́ta ìtàn fẹ́ revolve àwọn ní kékeré kan báyìí wọ́n ta ní 2,000 gbogbo èèyàn tún máa dùn síbẹ̀ yẹn so our foundation is faulty ìpilẹ̀ṣẹ̀ Bíbélì ní tí ìpilẹ̀ṣẹ̀ bá dàrú kí ló lódodo fẹ́ ṣe kí ni. ohun tí tó bá lẹ́yìn tẹ́yẹ ṣe ń darapọ̀ mọ́ àfúngbà àkọ́kọ́ ètò Gbangbadekun lẹ̀ ń tẹ́tí gbọ́ láti ìkànnì New Cruise 92.7 FM tí a sì ń jíròrò lórí ìjọba àwa ara wa pẹ̀lú olóyè gíga Jídé Àwẹ́ tí wọ́n jẹ́ alága ẹgbẹ́ òṣèlú APC àti ACN nígbà kan rí nípínlẹ̀ Èkìtì bákan náà ni àwọn ní olùbádámọ̀ràn sí gómìnà ìpínlẹ̀ Èkìtì lórí ọ̀rọ̀ òṣèlú àti ìbáṣepọ̀ ẹlẹ́gbẹ́jẹgbẹ́ ó kù látàárọ̀ sáà. a ti mẹ́nuba oríṣiríṣi àwọn ìpèníjà lọ́tún lọ́sì léè tó ń bá ìṣèjọba àwa ara wa fínra lẹ́nu lọ́lọ́ yìí nígbà tí wọ́n ṣe ètò ìdánilẹ́kọ̀ọ́ lára àwọn ètò fún ìsàmìsí ìjọba àwa ara wa ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n láì fòmìlà ọdún márùndínlọ́gbọ̀n láì fòmìlà ààrẹ orílẹ̀-èdè ńgbà kan rí Goodluck Jonathan ó dábàá kan ó
ó ní láti pinwọ́ òṣèlú nítorí ó ń sọ̀rọ̀ láti lè wo àwọn nǹkan tá a lè ṣe tí ìjọba àwara lè fi gbèrú sí lórílẹ̀‐èdè. ó ní lára àwọn nǹkan tá a lè fi mú òṣèlú bó ba ọpá bó ba ọbù lẹ́sẹ̀ yẹn òṣèlú do or die tá a lè fi mú kúrò níbẹ̀ ni pé bóyá kí a máa wò wípé àwọn ẹgbẹ́ òṣèlú tó bá díje nínú òṣèlú kan bí wọ́n bá ní ìdá kan yálà 30% 40% pé kí wọ́n pawọ́pọ̀ ṣe ìjọba tó wà lórí àlééfà. ìjọ yìí ń gbà pé irú eléyìí tún lè ṣèrànwọ́ fún ìjọba. ṣẹ́ni ó lè ṣèrànwọ́ torí gbogbo wọn náà ló ṣàkitiyan láti rí i pé wọ́n gbé àpótí tán dẹ̀ sápá wọn tẹ́gbẹ́ òṣèlú ní 30% tó ní 40 tí kan ní eléyìí tó pọ̀ jù tán bá pè wọ́n mọ́ra lóòótọ́ ìdẹ̀rùn á wà torí kíní ò dáa lápò ẹnìkan ó lè máa ṣe yànmùyànmùyànmù kéèmí máa ṣe ho ká kó egungun ẹran 3 síbi tá a so ajá 5 mọ́lẹ̀ sí kẹ́ni ká má gbàrúwò. àrùwá wà. tẹ́ bá dẹ̀ ń wo ìjọba tó ń lọ lẹ́kìtì torí àfẹnu kan ṣùgbọ́n wọ́n máa ń fi ọ̀rọ̀ wérọ̀ ni. ẹ rí i pé lẹ́kìtì báyìí ẹ fagbára gbúrò àrùwò torí fún kí ni ìjọba tó wà níta kì í ṣànìkànjọpọ́n ó ń bojú wo ọ̀tún ó dẹ̀ ń bojú wo òsì ó dẹ̀ lọ kó àwọn tó ti ṣe rí tó mọ̀ ń ṣe ó ń bá wọn sọ̀rọ̀ bẹ́ẹ̀ náà ni àwọn tó jẹ́ láì fi tẹgbẹ́ òṣèlú ṣe púpọ̀ ṣùgbọ́n mo láti sọ fún yín pé àwa kan dájọ́ tó ṣèlú pọ́nbélé inú wa ò fagbára dùn sí nǹkan tó ń ṣe ìyá torí a rí i pé àwọn kan ti ṣe rí tó jẹ́ pé bámúbámú ni mo yó èmi ò mọ̀ pé bí ń pa bàbá ẹnìkan kan ìgbà tó ń dẹ̀ débẹ̀ ń sìn ó ń bojú wò wọ́n àwọn ò dẹ̀ sá which means tíyẹn bá wà gẹ́gẹ́ bí òfin lẹ́kìtì tí gómìnà jẹ tó lọ tó fa àwọn kan mọ́ra tó bá ti mọ́ wọn lára a rí i pé ìbánikìrìkàtà máa mọ nígbà ètò ìdìbò wọ́n á rí i pé tó bá ti ní reasonable percentage ó máa jẹ́ kan nínú àwọn tó máa ṣèjọba yìí ẹ wà àwọn méjì ta ní House of Assembly tí máa ní kẹ́ ẹ dárúkọ wọn báyìí fẹ́ẹ́ má lè mọ̀ wọ́n torí ní ilé ìṣòfin Èkìtì yẹn a ní 24 méjì yòókù ó jẹ́ ẹgbẹ́ alátakò ṣùgbọ́n àtẹgbẹ́ alátakò àtẹgbẹ́ ìṣèjọba o gbogbo alájọ ń fọwọ́ ìyẹn lẹ́ẹ̀ fi mọ̀ wọ́n tó bá ṣàtijọ́ ni ẹ máa wà ní stúdíò bí ngbà mìíràn eré náà máa sáré bí bẹ́ẹ̀ àgbà o gómìnà fẹ́ ṣe báyìí o ó fẹ́ ṣe báyìí o ó lọ gba kinní kan ṣùgbọ́n kò síbẹ̀ àwọn tó dọ̀gá àwọn agbẹ́ alátakò yẹn gómìnà ń bá wọn ṣe pàdé wọn á dẹ̀ sọ ẹ̀dùn ọkàn wọn torí ìlú lala fẹ́ ṣe àní afẹ́ máa dà lúrú ni tó o bá dẹ̀ rẹ́ni tó ń ṣe tó dẹ̀ ń ṣe dáadáa ó yẹ kó o cooperate pẹ̀lú ẹ̀ tó bá ti pè é ìgbà yẹn ò ní sáriwo nǹkan tí ò jẹ́ ó sáriwo púpọ̀ níbí nìyẹn o ẹ wo Rivers ẹ̀ ń gbáriwo ń bẹ̀ abẹ́ ẹ̀ gbọ́ ẹ fẹ́ lè sọ 5 nínú àwọn ọmọ ilé ìgbìmọ̀ tó wà ní Rivers tá a bá fi ṣe àdánwò ẹ fẹ́ má lè má sọ 10 ń bí torí pé wọn ò yọ ọba lẹ́nu bí ìjọba ṣe ń rí nìyẹn ẹ rí gómìnà lẹ́nu á wà ní ibi báyìí báyìí ẹ rí lọ́la á lọ bá ẹnìkan ṣe á bá sọ̀rọ̀ á gbà mọ̀ràn ẹnìkan ò lè ṣiṣẹ́ yìí so sample yẹn gómìnà ti fi ilẹ̀ lẹ́kìtì àdúrà tá à ń gbà ní pé nígbà tó bá ṣe iye ọdún tọ́lọ́ ń yọ̀ǹda fún kó ṣe pẹ̀lẹ́mì gígùn tẹ́lòmíràn bá wá débẹ̀ gbogbo àwọn nǹkan tó ń ṣe tó dáa yìí kó gùn lé nígbà tá a bá ṣe ní bí 20 ọdún nǹkan ó yí padà sí rere. ṣùgbọ́n àríyànjiyàn àwọn kan àti ìwòye wọn ni pé ṣé lè yóò lè yọrí sí ìdákẹ́rọ́rọ́ ẹgbẹ́ òṣèlú alátakò láti pe àkíyèsí ìjọba sí nǹkan tó kù díẹ̀ káàtó tàbí ṣé kìí ṣe ète àti mímọ̀ọ́mọ̀ pẹ̀lú àwọn ẹgbẹ́ òṣèlú alátakò mọ́ bí gómìnà pọnmọ rẹ àbí òpọnmọ rẹ. ṣé ẹ rí tí tó bá wà níjọba kó jẹ́wọ́ ní pátì ẹ̀ ní ilé tó pọ̀ jù títèmi ní tó gbé pẹ́ẹ́lí náà díẹ̀ nígbà má ti lè máa jókòó pẹ̀lú ẹ̀ tàjọ ń sọ̀rọ̀ gbogbo àwọn àléébù ẹ̀ máa sọ fún ẹ̀ gómìnà má jẹ́ ń pariwo nǹkan báyìí tó ṣe lánàá kò dáa o ó yẹ kó wà nù mọ́tò
káwọn ọmọ alùpùpù máa lọ níwájú ẹ kó máa ṣe káwọn èèyàn máa sá fún ẹ ṣùgbọ́n eléyìí tí ò ń ṣe yẹn tí wàá kàn débi kan tí wàá bọ́ọ̀lẹ̀ tí wàá máa báwọn èèyàn tayò tí wàá máa jó láàrin àwọn èèyàn yẹn èmi ò gbà o gómìnà á change díẹ̀ á ti rí i pé alátakò ti sọ mi pé kí n má máa wọnú àwọn èèyàn lọ o á reduce ẹ̀ nígbà tí mọ̀ alátakò àti mọ̀ àwọn tó wà ń jọgbá bá ti ń dọ́gba kí la fẹ́ fi wàhálà kí la fẹ́ máa fi ṣe kò sì sọ pé kó dọ̀la ká fẹ́ gbàpótí kálátakò má lọ gbẹ́ni tó lè win election káwa náà má gbé tiwa eléyìí tó ń sọ yẹn tẹ́ bá ń sọ pé à ń ṣe pé à ṣe dáadáa tá a bá tún wá device ọ̀nà tá a lè máa fi ṣe dáadáa báyìí kò yẹ kẹ́ bú wa lé. ẹ jẹ́ kí àti bíbá ẹ̀ mú lẹ́nu lọ́lọ́ yìí nípa ìjíròrò àwọn kan láti lè mú ìdàgbàsókè dé bá ètò ìjọba àwarawa tó jẹ́ pé ìdí tí a fi gbé ètò tò ní kalẹ̀ náà nìyẹn ni wípé wọ́n ní ìkùdíẹ̀ káàtó òfin tó ní ṣe pẹ̀lú iye owó tẹ́gbẹ́ òṣèlú kọ̀ọ̀kan ná ṣètò ìdìbò wọn ló ti pọ̀ jù wọ́n ní eléyìí gan tún mú àkùdédé bá ètò òṣèlú wa àbí àpẹẹrẹ dẹnu lọ́lọ́ yìí a mọ iye tí àwọn ẹgbẹ́ òṣèlú kọ̀ọ̀kan ta fọ́ọ̀mù mo fẹ́ díje ní ìpínlẹ̀ Edo àti Ondo eléyìí tí àwọn èèyàn sọ wípé ẹni tí ó bá tiẹ̀ ní ìfẹ́ aráàlú gan dénú tàbí tó ní ọpọlọ pípé láti mú àyípadà dé bá àwùjọ wípé kò yẹ kó pọ̀ tó yẹn wípé ó tiẹ̀ yẹ kí iléeṣẹ́ INEC gan kàn tiẹ̀ jáde láti wá làlé ọwọ́ ẹgbẹ́ òṣèlú pé iye báyìí lẹ gbọ́dọ̀ máa ta fọ́ọ̀mù yín abẹ́yìn ò rí pé owó ọ̀rọ̀ olówó dé ṣé eléyìí dó mú ìfàsẹ́yìn dé bá ìjọba àwarawa. ṣe rí ètò ìjọba tá à ń ṣe torí àgbọ́dọ̀ wá sórí afẹ́fẹ́ ká má sòótọ́ ètò ìjọba tá à ń ṣe this presidential system ó wọ́n lówó púpọ̀ jù ká ti bi ìṣáná kíyèsí oògùn tó bá dàsìkò ìgbà tí a fẹ́ bẹ̀rẹ̀ ètò ìpolongo ẹ máa ń gbowó yín sókè iye tẹ́ ń gba advertisement ń bí tó bá ṣe 10 naira ni tí ẹ lè já mi o mo lè máa parọ́ o tó bá ṣe ìgbà àsìkò ìdìbò ni ẹ lè gbé sí 15,000 mọ́sọ̀ tẹ́ bá ti mọ̀ páwà olóṣèlú ló ń bọ̀ ń bí ẹ̀ raise ẹ̀ sókè díẹ̀ owó ló ń jẹ ìjàgbàdo ìwọ tó bá sọ pé o bá nífọ̀n tó dẹ̀ léèkán kò sí nǹkan tó ní lè ṣe so ẹgbẹ́ òṣèlú kì í ṣe pé owó tí à ń gbà wọ́n yẹn pé gbogbo ẹ̀ la fi ń ṣe lábẹ́ mo fẹ́ lọ ṣèpàdé ní Òmùò aago kan sì lù aago méjì mo dẹ̀ ń lọ ṣe kò dẹ̀ ṣe gbé mọ́ ẹgbẹ́ tó sì wà ń sìn ẹgbẹ́ mọ́tò ni tí n bá ní mọ́tò tó strong gẹ́gẹ́ bí olóṣèlú tàbẹ́gbẹ́ olóṣèlú ká tó kóra wa dé Òmùò àwọn tá à ń lọ bámbẹ̀ á ti lọ ká tó débẹ̀ ẹgbẹ́ òṣèlú must be very very mobile so that a lè ṣe gbogbo nǹkan tí ó yẹ ká ṣe nígbà tó ń ṣàwa nìkan ló máa gbáko tì yẹn ẹgbẹ́ òṣèlú lè tó 5-6 ó dẹ̀ ń láti gbìyànjú kó o ta akẹgbẹ́ ẹ láyò kó o ta láyò àwọn èèyàn wa dẹ̀ ní ìrínisí nìsọ́ni lọ́jọ́ wọ́n á fẹ́ rí bó ṣe dúró ẹni tó bá dẹ̀ máa dé èèyàn fìlà torí ẹ̀ là ń ṣe kíni òun là á kọ́ wò so ẹgbẹ́ òṣèlú lè ta fọ́ọ̀mù wọn lówó tó pọ̀ àwọn tó jẹ́ secret ibẹ̀ mi ò ní sọ fún ẹ tẹgbẹ́ tí fọ́ọ̀mù olóṣèlú fi ń pọ̀. ṣé ẹ̀yin ò rò pé lè mú àkùdédé bá ìjọba àwarawa. kò mú bà tó bá ti pọ̀ wọ̀dùwọ̀dù ńgbà mìíràn kì í ládùn o. síbẹ̀ ṣe lè jẹ́ àdínà gbòòkú fáwọn tó tiẹ̀ ní. kò já dínà kankan ó túbọ̀ ń jẹ́ kó strong ni kẹgbẹ́ òṣèlú kó ṣe dáadáa. àwọn tó bá débẹ̀ ṣé kì í ṣe ìlépa owó tó ń ná ṣáájú náà kọ́kọ́ máa gbájúmọ́ àti rí padà. sórí yẹn mo ní nǹkan láti sọ sórí yẹn àtẹ̀yìn àtẹ̀mí ló jẹ̀bi nípa owó táwa olóṣèlú ń gbà. síbẹ̀síbẹ̀ kì í ṣe olóṣèlú nìkan ni ló ń wá sí iléeṣẹ́ rédíò. ó látẹ̀yìn àtẹ̀mí ló jẹ̀bi bá a ṣe jẹ̀bi nìyí ara nǹkan tí mo dẹ̀ sọ níbẹ̀rẹ̀ nìyẹn pé àti ní established policy sọ́ọ́rì pé mò ń gbé ìbò kọ̀ọ̀kan sí tá a bá ní established policy olóṣèlú tó bá ti débẹ̀ o ìwọ kánsẹ́lọ̀ o
owó oṣù ẹ ó gbúdọ̀ jẹ́ iye báyìí kó wà ní tandem pẹ̀lú civil servant tó wà ní grade level sosososo àjọkọ́lẹ̀ ìwọ tó wà ní senate o owó oṣù ẹ o nǹkan báyìí báyìí ló máa jẹ́. nígbà kan rí 1976 wọ́n ṣe councillorship election bàbá yẹn wá láti Ìbàdàn was an assistant registrar University of Ibadan ó wá gbàpò ti councillor nílùú mi lérí jiyàn gbàtánṣẹ́ election tó win by the time tí ó máa padà sí Ìbàdàn wọ́n wá announce pé sitting allowance ló máa fún àwọn councillors o pé wọ́n sanwó oṣù fún wọn wọ́n dẹ̀ gbúdọ̀ síìtì fún ọjọ́ mẹ́rin láàrin oṣù kan wọ́n á dẹ̀ gba 55 naira fún sitting arrangement kan. bàbá débàdàn ó gbé báírò ó gbé tí ó work out ó rí i pé iye tó ń gbà as assistant registrar University of Ibadan ó dọ́bù nǹkan tó wọ́n gbà ní councillor fódìdí ọdún kan ó resign o kò wá ṣe councillor yẹn mọ́ kì í ṣe pé wọ́n fi pa ẹ̀tọ́ fún mi o kò wá ṣe councillor yẹn mọ́ ẹni tí ò gbà pò tí rárá èrò náà sì òun la lọ gbé tó ṣe councillor yẹn o so ibi owó oṣù yẹn mo lè agree pẹ̀lú ẹ pé iye tó wà ní owó oṣù olóṣèlú ó pọ̀ ju tàráàlú lọ òun ló ń fa wàhálà tó wà nílẹ̀ now ọkùnrin kan wà ní yunifásitì máa forúkọ bò láṣìírí báyìí báyìí ni o assistant registrar náà ni lọ́yẹ́ wàá bá mi lọ́fíìsì èmi ò mọ̀ pé ó ń ṣiṣẹ́ ìjọba ó bẹ̀bẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ó lóun fẹ́ ká fún un ní appointment as a supervisor ní local government yẹ pẹ̀lú àbúrò mi ẹ̀gbọ́n ẹ̀ ti bá mi sọ̀rọ̀ láti ìlú òyìnbó ó ní kí n bá ẹ wọ́nà sí ṣùgbọ́n ìwádìí tí mo ṣe nípa ẹ o kì í ṣẹgbẹ́ òṣèlú o lọ pàdé òṣèlú rí nílùú ẹ̀ ẹ̀yìn olóhùn á bẹ̀rẹ̀ sí ń lọ báyìí ok mo ní kó padà wá nígbà tá a sáà máa lọ ká má dé ìnà pẹnu mo wá béèrè question lọ́wọ́ ẹ̀ pé presently kí ló ń ṣe wọ́n ní Ọ̀yẹ́ ni mo ti ń manage mo ní aswad mo ní assistant registrar o manage with assistant registrar tí mo mọ̀ torí mi náà lọ yunifásitì mo mọ̀ wọ́n ó ní bẹ́ẹ̀ ni sà mo ní ìyàwó mélòó lo ní oníkanni ṣáwọn ìyáálé bàbá ẹ ìyáálé ìyá ẹ ṣé wọ́n sì kù òní yóò dájẹ́ pé àwọn ló ń sàsí ẹ tí ò bá ṣe pé àṣàsí lọ̀rọ̀ yìí wàá fi registrar assistant registrar sílẹ̀ tó ní number of years tó ì máa lò tó lè di registrar university yẹn at the end of the day wàá wá fi councillor supervisor wàá wá fi bàjẹ́ ẹ̀yàn ló ń rò pé wọ́n á fún un ní kínní kí ló ń pè bóyá sabbatical àbí leave of absence mo ní ṣé o mọ̀ pé àwọn kan ń lé ẹ níbi iṣẹ́ yẹn tójú wọn wà ní position tó wà yẹn tó o bá ti lè lọ gẹ́rẹ́ tó o jáde síta mo ní kó o tó dé mo ní àyà ẹlẹ́nu nǹkan tó o máa bá ojú kòkòrò kọ́nà ń pè yìí àtàìnítẹ́lọ́rùn ara àwọn nǹkan tó ń ṣe wá nìyí ara àwọn nǹkan tó ń ṣe wá nìyí so tẹ́ bá ń sọ pé iye tó ṣèlú ń gbà system tá à ń ràn ni àwa kan náà wà comfortable pẹ̀lú ẹ̀ mò ń sọ̀rọ̀ ń bí sìn tí n bá ti tán àjọ máa jáde síta ní Ìkẹrẹ tí mò ń sọ yìí àjọ máa jáde síta èmi àtiwọ́ tí nǹkan tí mo mọ̀ tó bá máa ṣẹlẹ̀ ó bá àyàn tàtàn máa dúró dè mí tí nǹkan tí mò ń sọ yìí ó rà ẹjú gbogbo ẹ lọ àkókò tí kò wá ń pa pamọ́ra ẹ̀yin náà ẹ lè pè dá sí ètò tàbí béèrè ìbéèrè tàbí èròǹgbà yín nípa nǹkan tí à ń mẹ́nubà nípa mímú ìmúgbòòrò àti ìlọsíwájú dé bá ìjọba àwarawa àti ipa táwọn olóṣèlú ń kó 09030358774 tàbí 08118002723 hello ẹ káàsán o ẹ káàsán. ẹ máa kú sí mi ní ọ̀rẹ́ ìdáṣọ̀pọ̀ ẹ̀ o. àmì ẹ̀kọ́ orúkọ yín àti gbogbo ilẹ̀ tí ń pè. orúkọ tèmi ni Ṣọlá Ògúndárí láti ìrìn àkókò. à ń gbọ́ yín. ó kí ṣe gidi awẹ́. ẹ ṣe. gbogbo ọ̀rọ̀ tí wọ́n sọ kò sí rọ̀ kankan bẹ́ẹ̀. ṣùgbọ́n àwọn ibìkan wà èmi náà gbà pé nǹkan tí wọ́n sọ mi gbà. ṣé ẹ rí àwọn olóṣèlú tà? ìsìn ó yàtọ̀ sí ti ayé àtijọ́. ayé àtijọ́ yẹn wọ́n máa ń sin àwọn ará ìlú tọkàntọkàn. ṣùgbọ́n sì wọ́n ti sọ di bísínẹ́sì okòwò. àwọn òdèlú. ṣé wá rí àwọn fọ́ọ̀mù tí wọ́n ń tà? kò sí ọmọ tálíkà kọ̀ọ̀kan tó lè sọ wípé òun fẹ́ gbà
ó ṣeé ṣe ó lè ní ẹ̀mí àti ṣe fáwọn ará ìlú ní dáadáa o ṣùgbọ́n ìgbà tí ò bá tágbára láti lè ṣe kò ní débẹ̀. Ṣé wá rí nípa ti àwọn olùdìbò tá à ń sọ èló ni wọ́n gbà lọ́wọ́ àwọn olóṣèlú. Olóṣèlú ló ń tàn wọ́n, àwọn ló dẹ̀ fipá fún wọn lówó tí wọ́n ń gbà lọ́wọ́ wọn. Ìgbà yẹn ni wọ́n wá kó màkàrónì jáde, wọ́n á bẹ̀rẹ̀ sí ní pín, wọ́n á kó rẹ́ẹ̀dì jáde, wọ́n á bẹ̀rẹ̀ sí ní pín. Ẹni tẹ́bi ń fa ṣé gbọ́ wàásù. Nígbà tó bá débẹ̀ tán, wọ́n á wá bẹ̀rẹ̀ sí ní máa fìyà jẹ wọ́n. Ok, mo fẹ́ bèrè lọ́wọ́ ṣífù. Ẹ jọ sà, nínú òṣèlú ìsìn àti táyé àtijọ́, èwo ló pè wá jù sà? Òótọ́ wà ní tàtijọ́ yẹn. Òótọ́ wà ní tàtijọ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ. Òótọ́ wà ńbẹ̀. Àwọn tó dẹ̀ ń sin aráàlú ló ń sìn dẹ́ ìtẹ́lọ́rùn wà. Ẹ lè rẹ́ nìkan tó ń ṣe tíṣà ń gbà yẹn tí ò bá ṣe pé ó ti rìtáyà kó sọ pé òun ń bọ̀ láti wá gbàgbọ́tì. ẹ jẹ́ ká tẹ́tí sí pé hello ẹ káàsán o. hello ẹ káàsán. ẹ kò látẹ̀sán o. ẹ ṣe orúkọ yín àti gbogbo ilẹ̀ tí ń pè wá. ẹ̀gbọ́n ni wọ́n ní látọ̀ lọ́wọ́ tó goli. à ń gbọ́ yín. àti àlejò wa tán kú ní àtẹ̀kan. ẹ ṣeun. kẹ́rì ṣáájú ọ̀rọ̀ mi ná kẹ́rì ní orílẹ̀-èdè nàìjíríà tá a wà yìí tí ò bá ṣe alátakò nínú ètò ìṣèlú akadàbẹ̀ pé bọ́sàn tó kàn ń pé tí búburú sí ilé tó dùn tó wà ní ọ̀sọ̀ ilé tí ò dùn síta òun ní ètò ìṣèlú tí ò bá ní alátakò pé à ń gba alátakò mọ́ra ìfẹ́ dáwọ́ tí olóṣèlú ò bá ní alátakò ṣe náà máa ṣe nǹkan tó wù wọ́n tẹ́lẹ̀ èèyàn mi lè máa ṣe nǹkan tó wù ìgbà míì tábàárẹ̀ ni sọ sísọ̀nà pé nǹkan tó ń ṣe ìdá òun fún àwọn olè lè mọ̀mọ́ pé nǹkan tó ń ṣe ìdá ẹ̀ tó bá rẹ̀ ni sọ́sọ́nà rere ló máa ṣẹ̀pọ̀ sí ara ẹ̀ pé nǹkan tó ń ṣe ìdá credit number 2 kẹ́rí pé àwọn ará ìlú wọn máa gba nǹkan lọ́wọ́ olóòṣèlú ó ní àwọn ọ̀dọ́ tí mo fáìtìsì tó de ará ìlú náà kẹ́rí ìbádà tó bá yẹ kẹ́ ṣe nǹkan fárá ìlú èyí ṣe tẹ̀wọ́n á jẹ́ kó dìgbà sára tàbí kó ní ará ìlú lára nígbà tí òṣèlú wa wá kó nǹkan jáde náà sẹ́ni kéde pa kábà fún ní nǹkan kan ó mọ̀ mọ́ gbàgbé tẹ́ bá ṣe nǹkan tó bá ṣe nǹkan tó yẹ kó fún òṣèlú kò fẹ́ tó dìbò ní tẹ́sán táwọn ṣe ń dìbò àmọ́ ètò fún fíìdì ní tí òkè sówó wàá dìbò fẹ́ tí ó bá wù ẹ́ tẹ̀tẹ̀ pẹ́sẹ́tì náà tẹ́lá àwọn olùsílẹ̀ wọn ti mọ̀ nǹkan tó fi lọ́rọ̀ ìlú náà fi dàgbà sí ibi bá ń pààyàn kan tó kówó tàbí ìgbà olè yẹn nígbà owó lọ́wọ́ owó wọn. lẹ́yìn tí kò dáa Ọlọ́run ní jẹ́ kébi ó pa wá débi tí ká má jẹ oúnjẹ ọ̀tá wa. bẹ́ẹ̀ni ká má jọjọ́ làwa mú oúnjẹ a máa sọ pé ìdìbò kó o síbẹ̀ ó jẹ́ nǹkan tó lòdì sí òfin ètò ìdìbò ilé wa ó sì ń fawọ́ ìṣèjọba àwarawa sẹ́yìn. hello ẹ káàsán o. ẹ káàsán olóòtú. ẹ ṣeun orúkọ yín àti gbogbo ilẹ̀ tí ń pè wá. ayẹni gógó ló ń pè yín. à ń gbọ́ yín sà. mo kí ọ bàbá wa wẹ́ mo mọ̀ dáadáa. ẹ ṣeun. ẹ pàtàkì ni wọ́n. lónìí kì í ṣe pọ̀rọ̀ àsọdún. sábà fi gba gómìnà ẹgbẹ̀rún máa jọyìn mo mọ̀ dáadáa ṣùgbọ́n kí ni kí wọ́n fẹ́ bẹ̀rẹ̀ lọ́wọ́ wọn sá. èkínní manifesto àwọn olóṣèlú kábàtì kàmpẹ́ máa ń dùn ó máa ṣe gbá máa ṣàwọ̀ kódà ọ̀dọ̀ kan máa gbé yẹn tọ̀ bí náà fẹ́ tọ̀ jẹ́ kí wọ́n débẹ̀ tán ọdọọdún mẹ́rin sẹ́ni ìjàbí kí n lọ fi ẹ̀kẹ́ nílẹ̀ nílẹ̀ gan káde máa wọlé àwọn ẹnìkan ni kí ló máa ń fà á ló máa fi fáfúnlé ìkejì ni wípé àwọn èèyàn wa káyé kẹ́ǹdé àwọn èèyàn náà ni wọ́n ṣùgbọ́n manage bẹ́ẹ̀ gbẹ́ ẹ̀dọ́gbò lásánlásán apc pdp ṣùgbọ́n kí ni kí mo kíyèsí bẹ́ẹ̀ ẹ̀yàn dájú ní ẹ̀kọ́ àgọ́bẹ̀ àrẹ dájú ní ọ̀bẹ lákòókò ọ̀tọ̀ wọ́n sì bẹ̀rẹ̀ apc náà ń jẹ lọ́wọ́ gbogbo pdp yẹ wọ́n rọ́bì ìrìkì wá sí apc lẹ́kọ̀ọ́sẹ̀ pọ̀lẹ̀ sí pdp gbogbo apc àwọn kò níbẹ̀ ó ní pdp ṣé ìsẹ́nìjíà ni wọ́n ní àbí sí ara wọn. ẹ ṣeun ìbéèrè méjì náà ẹ sọ ìbéèrè méjì tó ń béèrè ìkíní nípa àwa olóṣèlú tó yẹ pé kò sí nǹkan tá a lè ṣe nígbà tá a bá ń campaign káàkiri òótọ́ ni ó dàbí ọmọkùnrin tó fẹ́ fẹ́yàwó ni tí ò bá sọ fún pé òun lè gbẹ́rù ẹ̀ ìyàwó yẹn lè ṣaláì má fẹ́ àléébù nìyẹn kò dáa kán dìbò fún ìyàn tán kó dẹ̀ dábùjá kó má mọ bí
tó ti tọrọ ìbò àwa olóṣèlú náà ń try ṣùgbọ́n wọ́n ṣùnìyàn yóò bí túṣù gbọ́n bá gbàpò tí yẹn ní kálukú ló máa ń sọ pé kò sí nǹkan tí mi ò lè ṣe abúlé gan ni màá lọ máa gbé kọ́ọ̀mù kókó bá ṣuṣu ni wọ́n á sún o wọ́n á mọ̀ pé ó dáa bí ò dáa àwa náà ń try ká máa ṣe investigation lára àwọn tí a bá fẹ́ gbé ká rí i pé a gbé èèyàn tó nífẹ̀ẹ́ aráàlú ká máa padà wá ká dẹ̀ lè máa bá wọn sọ̀rọ̀ àwa náà ń try nìyẹn àléébù wa nìyẹn ṣùgbọ́n Ọlọ́run máa dínkù. ẹgbẹ́ lílọ látinú ẹgbẹ́ òṣèlú kan sí kejì àwọn tó wà lórí àlééfà wọ́n ní ṣe ìfẹ́ ara wọn àbí ìfẹ́ ara ìbéèrè ti fi ìdáhùn sí. ìfẹ́ ara wọn ni kì í ṣe ìfẹ́ aráàlú. hello ẹ káàsán o ẹ káàsán ẹ ṣeun ẹ ṣeun orúkọ yín àti gbogbo ilẹ̀ tí ń pè wá. Sunday pásítọ̀ ló ń sọ láti adé òkèèrè. à ń gbọ́ yín. Mo fẹ́ dá sí ọ̀rọ̀ kan tí bàbá sọ lẹ́ẹ̀kan yẹn. ok. Nípa ìgbà tó bá ń dìbò tó máa ń gba fọ́ọ̀mù ẹni iye tó ń gba fọ́ọ̀mù pé kò dínà kò sí fún àwọn tó ń gba fọ́ọ̀mù. Bàbá ṣé ẹni tó jẹ́ pé kò jẹ oúnjẹ àná sùn tó lọ gba fọ́ọ̀mù bẹ́ẹ̀ náà ni àwọn tó jẹ́ pé tó lówó dáadáa tó lówó tó jẹ́ pé kò sí ẹni tó wọ́n lè fọwọ́ rẹ sẹ́yìn ìwé náà la lè máa wò wájú ṣùgbọ́n tó bá da fọ́ọ̀mù tí ọwọ́ tó bá gbé fọ́ọ̀mù nílẹ̀ ní iye tọwọ́ èèyàn máa ká ẹni gan tó jẹ́ pé ó rẹ́dí àti. ẹ ṣeun ó rí ibi tí ṣùgbọ́n ó dàbí pé ohun tí ẹ béèrè náà ni wípé wọ́n sì ń lọgun pé iye owó tí wọ́n ń gba fọ́ọ̀mù pé eléyìí sì ń ṣe ìdíwọ́ fún àwọn èèyàn tí ó ní èrò rere lọ́kàn nípa ti ìwòye tiwọn láti wá gbé ìgbà òṣèlú. ẹ lóò ẹ káàsán o. ẹ káàsán lẹ́ẹ̀kan. ẹ ṣeun orúkọ yín. Ṣọlá Ògúndáre ló pè padà. ok mo ń gbọ́ yín bẹ́yẹn. ṣé ẹ rí i bàbá sọ̀rọ̀ kan náà pé nígbà ìyàwó lọ́wọ́ àwọn bá wọn ṣiṣẹ́. bàbá dẹ̀ wọ́n sì ǹjẹ́ gbogbo nǹkan tó wà lóde ìbáyìí sà ǹjẹ́ ó jẹ tawó lọ́wọ́ sà. kò jọ mọ́ o. àwọn tá a bá tún ká tún wò náà lẹ́gbẹ̀ẹ́ kejì sà ẹ̀kọ́ ọ̀fẹ́ wà ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń rúùlù wa lẹ́nu sà ẹ̀kọ́ ọ̀fẹ́ ni wọ́n kọ́ níbo lẹ̀kọ́ ọ̀fẹ́ wa wà láyé òde òní sà. irú wa wọ̀nyí. ẹ ṣe púpọ̀. ẹ ṣe àkókò tí kò wá ń pa pamọ́ra mú mọ́ pé oríṣiríṣi ọ̀rọ̀ ló wà ń bẹ̀ ṣùgbọ́n ẹ̀yin gẹ́gẹ́ bí olóṣèlú àti ẹ̀mọ́ bó ti ń lọ lórílẹ̀‐èdè yìí yàtọ̀ sí ìpínlẹ̀ Èkìtì nìkan a ti mẹ́nuba oríṣiríṣi àwọn àléébù ìpèníjà àtọ̀nà àbáyọ ṣùgbọ́n ní ìkádìí mo fẹ́ ká fi òkò kan pẹ̀yẹ méjì bí n bá béèrè ìbéèrè yìí kó má di pé ẹ jẹ́ n sáré béèrè òun náà ni wípé nígbà tí a ṣe ètò ọdún ìjọba àwarawa oríṣiríṣi ọ̀rọ̀ ló jẹyọ nípa ṣíṣàfihàn àwòrán ààrẹ ní Eagle Square tí wọ́n ṣe àwọn èèyàn lérò pé kí ló dé tí kì í ṣe ti Abíọ́lá àtàwọn tó jí ìjàgbara tó jí fara rọ 1993 ẹlẹ́ẹ̀kejì tí ẹ wá bá mi fi kó gbogbo ẹ̀ ńlẹ̀ ni pé kí lọ́nà àbáyọ sí ìtẹ̀síwájú ìjọba àwarawa. ṣe rí àwòrán tó wà ń bẹ̀ yìí ní èdè òyìnbó psychophancy ó ti pọ̀ jù tá a lè túmọ̀ sí pé tó bá ti wà ń bẹ̀ kí n máa ṣe dáadáa sí ẹ kó bá lè fẹ́ràn mi nítorí bá torí tiẹ̀ pé dìé wọ́n lórí ẹ̀ ló ń jẹ tá a bá sọ pé ètò ìjọba tiwantiwa ní June 12 torí tàbíọ́lá ni àbí kan tó yẹ ká ṣe nìyí ṣùgbọ́n àwọn tó ń ṣètò yẹn àléébù ni pé wọn ò gbá àwòrán Abíọ́lá kó pọ̀ síbẹ̀ kó ṣe báyìí báyìí. bó tiẹ̀ jẹ́ àwòrán àtàwọn tí wọ́n kópa ní àkókò náà àwọn Rèwánì àwọn bàbá Abraham Adésànyà ààrẹ iná wà ń bẹ̀ ń gbà yẹn o a lè sọ pé kò sí ń bẹ̀ a ní sọ pé kò sí ń bẹ̀. ṣe rí ọ̀nà àbáyọ Èkìtì bọ̀ wọ́n ní àjèjì ọwọ́ kan kò gbẹ́rù dórí. Yorùbá náà wí bẹ́ẹ̀. now ṣe eré tó tá à ń ṣe a ti gbé gbogbo ọkàn wa lé ètò òṣèlú lórílẹ̀‐èdè àwa gbàgbé àwọn kinní kan tó yẹ pé tí ò bá ti sí ń bẹ̀ kò ní dùn bí ọbẹ̀ ni tọ́bẹ̀ ò bá ti nírú tí ò láta tí ò lépo omi lásán lolúwa ẹ fẹ́ mu a ti fà àwọn nǹkan tó yẹ ká ṣe lẹ̀ láì ṣe a ti tijú bọ òṣèlú jù ẹ jẹ́ ká lọ ṣiṣẹ́ láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ wàá rẹ́ lòmíràn kò sí nǹkan kan ó ti fi lélẹ̀
gbogbo ọmọ kan sọ̀rọ̀ mú ni ó wá ń gbé ládó ojú ọmọ èrìjìyàn everyday wàá máa lọ sí èrìjìyàn á ló lọ ṣiṣẹ́ òní àdó ni fámílì ẹ̀ wà kí ló ń jẹ́ bẹ́ẹ̀ ibi tíṣẹ́ wà ò kúrò ń bẹ̀ tẹ́ bá lọ sọ́jà mọ̀ pé bẹ́ẹ̀ tẹ́ ń lọ ìyàwó yín lọ ó mọ nǹkan tó ń jábọ́ lọ́wọ́ wa ń sìn láti ṣe ọbẹ̀ nǹkan tó dẹ̀ fà á ni pé àti fiṣẹ́ yẹn sílẹ̀ àǹfààní kan táwọn kàn ní lẹ́kìtì báyìí ni àwọn Benue tó wà níbí àwọn ló ń jẹ́ kára tajẹ ló ń jẹ́ kárí tòmátò tó ń jẹ́ kárí dísàndà òṣèlú nìkan ò lè bọ́ wa. Most of the rice tí à ń kó kiri nígbà ọdún nígbà kíní o ṣe dáadáa kó o wò wàá rí i pé ọ̀pọ̀lọpọ̀ rice wọ̀nyí kì í ṣèèyàn ló wà fún. ṣùgbọ́n ìgbà tó o bá rí nǹkan tó o fẹ́ eléyìí tó o bá rí ló máa ṣe kí ni ló máa yàn láàyò. ẹ ṣeun so kétò òṣèlú tó lè kópa já a gbúdọ̀ ní nǹkan tá à ń ṣe tá a fi ń support ẹ̀ gbogbo àwọn iléeṣẹ́ wa ló ti lọ wọ́n gbúdọ̀ padà ìyẹn lè tó ìjọba tó wà lẹ́kìtì báyìí ẹ̀rí lẹ́nu ọjọ́ mẹ́ta ẹ̀ tí gbàkejì ààrẹ wá àwọn industry náà wá sí o tó yẹ pé tá a bá dẹ̀ múra sí within the next few months àá dẹ̀ gbéra kúrò ní level tá a wà àbọ̀ sí level tó dáa so olúwa Elédùmarè á ràn wá lọ́wọ́. àmín àti àmín ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ wa a dúpẹ́ lọ́wọ́ yín bó tilẹ̀ pé bí olóyè gíga ti ń kàdí ètò ńlẹ̀ nípa èrò tiwọn ẹ̀rọ ìléwọ́ ìpè ṣì ń wọlé lọ́kàn ọ̀jọ̀kan ṣùgbọ́n àní lórí ọ̀fẹ́ láti gbé mẹ́ẹ̀má gbìnú wákàtí kan ó ti tẹnubodò ẹ ṣeun tí ẹ gbọ́ wá fún tòní bákan náà ni mo dúpẹ́ lọ́pọ̀lọpọ̀ lọ́wọ́ àlejò wa àwọn náà ni olóyè gíga Jídé Awẹ́ tí wọ́n jẹ́ alága tẹ́lẹ̀ rí ní ẹgbẹ́ òṣèlú APC àti olùbádámọ̀ràn sí gómìnà ìpínlẹ̀ Èkìtì lórí ọ̀rọ̀ òṣèlú àti ìbáṣepọ̀ ẹlẹ́gbẹ́jẹgbẹ́ ẹ ṣeun tá a pè yín tẹ́ jẹ́ wa sá. lọ́sẹ̀ tó ń bọ̀ ní àkọ́tún ètò Gbangbadekun yóò máa dé sétí gbọ̀yìn láti kan ní New Cruise 92.7 FM lórúkọ alámòjútó àgbà nílé iṣẹ́ wa Ayọ̀ Onífádé àti olóòtú ètò mi Bámidélé Okùnọlá lèmi ọmọ yín ọ̀rẹ́ yín Adébọ̀wálé Ọláṣẹ́ni fi ń dágbére fún wa wípé etí ò ní kàtúbọ̀ o ìpínlẹ̀ Èkìtì ò ní dàrú Nàìjíríà yóò máa tẹ̀síwájú ètò ìjọba àwarawa yóò máa fẹsẹ̀ múlẹ̀ sí ẹkú kalẹ̀.